gbajúgbajà olóṣèlú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè Sunday Akere ó mà ti tú àṣírí ohun tó fa ìjà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún Tinubu tẹ́lẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Aregbesola. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà jẹ́ kó di mọ̀ pé nítorí Tinubu gan-an ni oyè Aregbesola ló fi gbégi dínà Oyetola 2022 láti má ṣe jẹ́ kó rí sáà kejì ṣe. Ní ìgbà tí Sunday Akere tó ń bá àwọn àgbà oníròyìn ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ lórí ètò tí wọ́n pè ní the frontliners, ìyún àwọn àgbà ẹgbẹ́ oníròyìn ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń pè ní Osun State League of Veterans Journalists èyí tí wọ́n ṣe ní olú iléeṣẹ́ àwọn ẹgbẹ́ àwọn oníròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn Nigeria Union of Journalists Press Center tó wà lóṣogbo. Òní Sunday Akere mà ti jẹ́ kó di mọ̀ pé ohun tó fa ìjà Tinubu àti Aregbesola ó ní ọ̀rọ̀ Oyetola ó tún rúná sí i. Oníṣẹ́ wọn mọ̀ pé nítorí Tinubu nǹkan ni Oyetola ni Aregbesola ló fi gbogbo agbára ẹ̀ láti má ṣe jẹ́ kí Oyetola kó rí sáà kejì ṣe lọ́dún 2022. Sunday Akere ní gbogbo bí ìjà ṣe bẹ́ sílẹ̀ láàrin Aregbesola àti Tinubu ló jẹ́ kí Aregbesola wò pé bóun ò bá jẹ́ kí Oyetola kọ́kọ́ di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà kejì lọ́dún 2022 pélé yìí kò ní jẹ́ kí Tinubu di ààrẹ lọ́dún tó kọjá. Ó ní ṣùgbọ́n rírò ní tènìyàn ṣiṣẹ́ ní tọlọ́run ọba, nítorí pé lẹ́yìn tí Aregbesola gbégi dínà Oyetola tí kò jẹ́ kó di ààrẹ tí kò jẹ́ kó ṣe sáà kejì lọ́dún 2022, ó ní Tinubu ó padà di ààrẹ lọ́dún tó kọjá o. Ṣùgbọ́n nígbà tó ń fèsì, agbẹnusọ Aregbesola ọ̀gbẹ́ni Ṣọlá Fásùrè ó jẹ́ kó di mọ̀ pé ìsọkúsọ ni Sunday Akere ń sọ. Ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí ẹgbẹ́ òṣèlú APC ti kú pátápátá. Ó wá jẹ́ kó di mọ̀ pé ẹnikẹ́ni tó bá ń wojú rere Tinubu àbí tó bá fẹ́ gba ipò kan ó láfikà bú Aregbesola. Ó ní ìyẹn náà fi ń wojú rere báyìí. Ó ní ló jẹ́ kí Sunday Akere kó máa sọ nǹkan tó ń sọ tí kì í ṣe wípé òdodo ọ̀rọ̀ ó wà nínú nǹkan tó ń sọ, nítorí pé orúkọ Aregbesola ògo òun ẹni gbogbo wọn náà fi ń lókìkí lásìkò yìí.